ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, agbóyínga ṣe yín lọ́ba, ọlọ́run aláàánú wa, ọba tó jẹ́ kí ayọ̀, ìtẹ̀síwájú, oríire àti ìgbéga kórú fún wa léni ọjọ́rú. A ṣe yín lọ́ba fún àánú tí a rí gbà láti rí ọjọ́ mìíràn lórí ilẹ̀ alààyè. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ tí a gbéyẹ̀wò léni kó ṣayé àtọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa náà ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ 9 oṣù kẹwàá. Àkòrí tí a gbéyẹ̀wò sọ wípé ìtumọ̀ ìyè. Ìtumọ̀ ìyè. A mú àkọ́sórí wa nínú ìwé Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlógójì. Jòhánù orí ìkẹfà ẹsẹ̀ ìkarùndínlógójì. Jésù wí fún wọn pé, èmi ni oúnjẹ ìyè. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ mí wá, ebi kì yóò pa o. Ẹni tí ó bá ti gbà mí gbọ́, òǹgbẹ kì yóò gbẹ ẹ́ mọ́ láé. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkẹwàá. Jòhánù orí ìkẹwàá ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkẹwàá. Èmi ní ilẹ̀kùn. Bí ẹnikẹ́ni bá ọ̀dọ̀ mi wọlé, òun ni a ó gbàlà. Yóò wọlé, yóò sì jáde, yóò sì rí koríko. Olè kì í wá bí kò ṣe láti jalè, láti pa àti láti parun. Èmi wá kí wọn kí ó lè ní ìyè, àní kí wọn kí ó lè ní lọ́pọ̀lọpọ̀. Wáyé tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló lọ́wọ́ ojúlówó ìtumọ̀ àti pàtàkì ìyè. Mo ti rí i wípé ohun kan ṣoṣo tó fún ìyè ní ìtumọ̀ ni ìbáṣepọ̀ pẹ̀lú Jésù Kristi. Láìsí Kristi, ìyè kò ní ìtumọ̀ o. Láìsí Kristi, ènìyàn dàbí ọkọ̀ ojú omi tí ó ń lọ tí ó ń bọ̀ lábẹ́ ìdarí ìjì ayé yìí. Ènìyàn ó lè ní àfojúsùn oríṣiríṣi o gẹ́gẹ́ bí ènìyàn, kí ó kó ọlá jọ, kí ó sì ṣe àṣeyọrí ní ọ̀nà kan tàbí ní ọ̀nà mìíràn, tàbí kí ó ní ìtẹ́lọ́rùn ní ohun kan tàbí méjì. Ṣùgbọ́n láìpẹ́ yóò rí wípé àwọn nǹkan àsìkò ni wọ́n kó jọ tí kò lè tẹ́ wọn lọ́rùn. Láìsí Kristi, kò sí bí ó ti wù kí olówó tó. Ìwé Oníwàásù orí ìkarùn ẹsẹ̀ ìkẹwàá wípé owó kì í tẹ́ni lọ́rùn o. Nínú Kristi, òun ni ohun gbogbo tí o ní fún ìyè àti fún ìwà bí Ọlọ́run. Ìwé Pétérù kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹta. Nínú ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkíní, Pọ́ọ̀lù àpọ́sítélì ṣe àfiwé àwọn tí ó wà láìní Kristi gẹ́gẹ́ bí ẹni tó ti kú nínú ìrékọjá àti ẹ̀ṣẹ̀. Ó sọ ní ẹsẹ̀ kẹta wípé wọ́n mú ìfẹ́ ara wọn àti ti inú wọn ṣẹ, àti pé tí ẹnìkan bá ti pẹ́ láyé, yóò rí wípé ìfẹ́ ti ara kì í mú ìtẹ́lọ́rùn wá o. Ní ìkẹyìn, ohun tí ènìyàn nílò láti rí ayọ̀ tí wọ́n ń wá ni kí wọ́n lo ojúlówó, kí wọ́n bójútó ìtara tó gbóná láti tẹ́ ẹlẹ́dàá wọn Jésù Kristi lọ́rùn. Títí ìyẹn yóò fi di ṣíṣe, wọn yóò máa rí ara wọn bíi kòròfo ọkọ̀. Òye àti gbogbo owó tó wà nínú ayé yìí kò lè dí ààyè tí ó ṣòfò nínú ọkàn wọn o. Títí wọn yóò fi ní ìbáṣepọ̀ pẹ̀lú Kristi, ayé wọn kò lè ní ìtumọ̀. Ìdí nìyí tí ó fi jẹ́ pé nígbà tí àwọn ènìyàn bá di àtúnbí lójijì, wọ́n máa ń ní ìrírí àlàáfíà láti inú wá tí kò ṣeé ṣàlàyé. Ohun tí yóò tẹ̀lé ni ayọ̀. Báyẹn ni ìyè ṣe ní ìtumọ̀. Olùfẹ́, jẹ́ kí Kristi jẹ́ ohun tí ó ṣe kókó fún ọ jùlọ. Má fi owó tàbí àwọn ohun mìíràn rọ́pò rẹ̀, nítorí èrè kí ni ó máa wà fún ọ bí o bá jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ nù. Ìwé Mátíù orí ìkáǹdógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Àwọn ènìyàn tí kò ní Kristi kò ní gbé ayé ìdààmú àti wàhálà nínú ayé yìí nìkan o, ṣùgbọ́n wọn yóò jìyà ayérayé ní ọ̀run àpáàdì. Ohun tí ó burú jùlọ ni pé ọ̀run àpáàdì kì í ṣe iná tí kì í kú, tàbí tí kòkòrò tí kì í kú
yóò máa fìyà jẹ wọ́n, tí ó máa fìyà jẹ àwọn tí ń gbé níbẹ̀ nìkan. Ìwé Máàkù orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkejìdínláàádọ́ta. Bí kò ṣe ìyapa ayérayé pẹ̀lú Ọlọ́run àti àbámọ̀ ẹ̀ṣẹ̀ dídá ládùúrú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìgbàlà Ọlọ́run tí wọ́n ti gbọ́. Gba ara rẹ lọ́wọ́ ìjìyà náà nípa fífi ayé rẹ fún Kristi nísinsìnyí tí o kò báyìí tí ì ṣe bẹ́ẹ̀, kí o sì rí i pé o gbé ní mímọ́ láti òní lọ. Kíyèsí eléyìí, tí o bá ti di àtúnbí, o lè ṣe ìwàásù yìí sínú ìwé pélébé. Fi nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyíkéyìí ti ìjọ ìràpadà sí ẹ̀yìn ìwé pélébé náà kí àwọn ènìyàn tí ó bá kà á kí wọ́n lè rí ìránṣẹ́ Ọlọ́run láti pè fún ìgbaniníyànjú àti àdúrà. Lò ó láti fi jèrè ọkàn fún Kristi. Kókó ọ̀rọ̀: ayé láìsí Kristi òfìfo ni. Ẹja sọ pé bàbá mi, Olúwa, gbogbo àwọn tí ó yí mi ká tí wọ́n ti mọ̀ ọ́ ní Kristi, tí wọ́n ti mọ̀ ọ́ ní Olúwa àti olùgbàlà wọn, Ọlọ́run jọ̀wọ́ bá wa fọwọ́ tọ́wọ́ lọ́kọ̀, gbà wọ́n kí o pè wọ́n wọlé sínú ọkọ̀ ìgbàlà yìí, gba ọkàn wọn là kí o rà wọ́n padà. Ògo ni fún orúkọ Olúwa nítorí tí ó ti gbọ́. Olúbùkọ́lá Ayako ni orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.